Ẹ̀yin ará ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tèmi wọ́n ní àǹtí wa. Ní àǹtí wa wọ́n ní wọ́n sáré kàbàkàbà o. Wọ́n sáré kàbàkàbà ní ìgbà tí èèyàn kan tó yọ àdá tó ń lé wọn ní Ọ̀jájá mọ̀. Wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọmọ màmá tí a sọ fún yín pé wọ́n wà ní hospital tí ẹsẹ̀ wọn kàn yìí. Wọ́n ní ọmọ wọn ní ó ti ń gọ̀ látijọ́ yìí ó ti ń wá àǹtí wa kiri. Wọ́n ló ti ń gọ̀ látijọ́ yìí pé ó ti ń wá àǹtí wa kiri, àǹtí wa har. Ṣé ẹ mọ̀ ipá sọ fún yín pé wọ́n ní ìkan nínú àwọn olórí yìí ò ní wọ́n rán àǹtí náà rán obìnrin yìí níṣẹ́ tí wọ́n fi l'accident tí ẹsẹ̀ wọn fi kán. Nǹkan tá a gbọ́ allegedly ni o. Wọ́n ní ọmọ wọn yìí wọ́n ló gọ sí Ọ̀jájá mọ̀. Ó ti ń ṣọ́ wọn wípé wọ́n á wá ra nǹkan ní Ọ̀jájá mọ̀. Wọ́n ní bí ó ṣe rí àǹtí wa bó ṣe yọ àdá nìyẹn tó lé àǹtí wa. Wọ́n ní gbogbo ẹrù tí wọ́n lọ rà ní Ọ̀jájá, wọ́n ní gbogbo ẹ̀ pátápátá ló dànù níbi tí àǹtí wa ti sá eré tán bẹ́ sínú mọ́tò wọn. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní kò sí ìsinmi fún àǹtí wa o. Nǹkan tá a gbọ́ nìyẹn o. Wọ́n ní kò sí ìsinmi fún àǹtí wa. Wọ́n ní eré ni àǹtí wa sá tí wọ́n bẹ́ sí inú mọ́tò. Wọ́n ní Ọlọ́run gan ló yọ àǹtí wa. Wọ́n ní àdá ò bá ṣá àǹtí wa níbi tí ọkùnrin yìí lé wọn dé. Allegedly bí a ṣe gbọ́ nìyẹn. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀, a ti sọ gist yìí rí pé arábìnrin yìí wọ́n rán ní iṣẹ́ wípé ọkọ ẹ̀ ló wá lọ bá kábíyèsí ọba Olúfìn of Gbọ̀ngán. Àwọn ni ọkọ ẹ̀ lọ bá. Wọ́n ní ìgbà tí ọkọ ẹ̀ lọ bá ọba Olúfìn of Gbọ̀ngán yìí, wọ́n ní ó wá lọ fẹjọ́ sùn wípé ìyàwó òun ó wà lọ hospital ẹsẹ̀ ti kán o, wípé òun dẹ̀ fẹ́ kí wọ́n bá òun dá sí ọ̀rọ̀ yìí. Wọ́n ní wọ́n wá ránṣẹ́ sí kábíyèsí bàbá wa erin ńlá. Wọ́n sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún bàbá wa erin ńlá. So but information tá à ń gbọ́ lórí social media ó ní pé obìnrin yìí ó ti jọ́lọ̀ ní pé ṣùgbọ́n èmi ò mọ̀ bóyá lóòótọ́ ni o àbí rọ́ o, ṣùgbọ́n nǹkan tó ń sọ nìyẹn. Ṣùgbọ́n wọ́n wá ní ọmọ ẹ̀ yìí, wọ́n ní òun ni ó wá ń lé àǹtí wa kiri. Wọ́n ní òun ló ń lé àǹtí wa kiri wípé bí àǹtí wa ṣe fẹ́ wá ra nǹkan ní Ọ̀jájá mọ̀ ni ọmọ ẹ̀ yìí yọ àdá ló ń lé wọn kiri. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè ní ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà dẹ̀ gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí pé bí wọ́n ṣe ń sọ. Ẹ jẹ́ pé lóòótọ́ gbogbo nǹkan tá a gbọ́ yìí òótọ́ ni o. Nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí kò dáa rárá. Èmi ò mọ nǹkan tí ẹ̀ ń wá kiri. Èmi ò mọ nǹkan tí ẹ̀ ń wá kiri. Tẹ́ máa ní pé kán máa mú picture èèyàn kankan lọ máa fi ṣe nǹkan tí ò dáa. Ọ̀rọ̀ yìí ó tojú sú wa. Pẹ̀lú gbogbo eré tẹ́ wọ́n ń sá kiri, kí làbọ̀ ẹ̀ o? Kí làbọ̀ ẹ̀?
pàbó ló ń já sí nítorí pé Ọlọ́run mọ̀ pé ẹni yìí kò ṣebi sí yín orí òótọ́ ẹ̀ ló wà ẹ̀yin lẹ wá sínú pálásì yẹn lẹ wá gbọ́kọ̀ ẹ̀ tún gbọ́kọ̀ ẹ̀ tó ẹ̀ tún fẹ́ fi lọ́kàn balẹ̀ èyí ò dáa ìwà téèyàn bá wù láyé ó di dandan kó kẹsàn-án ṣé ẹ tiẹ̀ wàá mọ̀ wípé àwọn ò tiẹ̀ wàá mọ̀ pé àǹtí wa wọ́n lọ́wọ́ nínú ọ̀rọ̀ yìí nítorí pé ẹni yìí kò sọ èèyàn gangan tó jẹ́ lórí social media àìṣẹ̀ tí wọ́n ń gbọ́ nìsín ni pé ọmọ obìnrin yìí yọ àdá ó bẹ̀rẹ̀ sí lé àǹtí wa kiri òjájá mọ̀ tipátipá gan ni wọ́n fi sáré wọ inú mọ́tò wọn tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni wọn ò bá ṣàǹtí wa ni o allegedly bí a ṣe gbọ́ ni o allegedly bí a ṣe gbọ́ ni àfi kí Ọlọ́run Elédùmarè kó wà pẹ̀lú kábíyèsí àti Queen Naomi ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́ gist tá gbọ́ níta ní ká mú wá fún yín etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like oníkan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run ọba òkè òkè ní ọlá yín á máa lọ please share this video like and subscribe God bless you all.